ṣé lóòótọ́ ni gómìnà Adémọ́lá Adélékè buwọ́lù 678 million naira fún àtúnṣe ojúbọ Ṣàngó Tìmì nílùú Ẹdẹ? Àlàyé rèé. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ láti ìpínlẹ̀ Ọ̀ṣun mà ti sọ wípé àwọn èèyàn ìpínlẹ̀ náà wọ́n ti ké gbàjarè lórí 678 million naira tí wọ́n ní gómìnà Adémọ́lá Adélékè buwọ́lù fún àtúnkọ́ ojúbọ Ṣàngó Tìmì tó wà ní ààfin Tìmì àgbàlẹ̀ ìlú Ẹdẹ. Ọba Adésọlá Lawal, ọ̀pọ̀ ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, ó ní wọ́n fi ẹ̀sùn kan gómìnà Adélékè wípé ó máa ná owó ìlú nínàkúnà. Àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun míì tí wọ́n tún sọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára, wọ́n máa fi ẹ̀sùn kan gómìnà wípé lórí ìlú rẹ̀ òun ló ná púpọ̀ nínú owó ìpínlẹ̀ Ọ̀ṣun sí. Oyèwọlé Sàkáríyàù òun náà má sọ̀rọ̀ ní tiẹ̀, ó ń béèrè lójú òpó Facebook rẹ̀ pé kí ni ìwúlò ojúbọ gan fáwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìjọba gbọ́dọ̀ ṣàlàyé ìwúlò tàbí àǹfààní tó wà nínú ojúbọ fún aráàlú tó bá jẹ́ pé lóòótọ́ ni gómìnà buwọ́lù owó gọbọi náà fún àtúnṣe ojúbọ Ṣàngó Tìmì. Sàkáríyàù ló sọ bẹ́ẹ̀. Ọmọtọ́lá Adáramájà òun náà mà tún korojú sí ìgbésẹ̀ náà, ó ní nǹkan tó burú jáì. Ó ní wípé ọ̀rọ̀ ojúbọ ó mà ṣe pàtàkì sí gómìnà ju ìgbáyégbádùn aráàlú lọ. Adáramájà ní kí ni pàtàkì àtúnṣe ojúbọ níbi tí ebi ti ń pa àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun, àmọ́ ṣá àwọn èèyàn wo gbogbo nǹkan tí ìjọba ń ṣe o. Ẹ̀wẹ̀, Bash Adam tó jẹ́ ọmọ bíbí ìlú Ẹdẹ tí ojúbọ náà wà, ó mà ti sọ pé ìyàlẹ́nu mà ló jẹ́ wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ó mà náwó lórí àtúnṣe ojúbọ nígbàtí ọ̀pọ̀ nǹkan tó ṣe pàtàkì ó wà nílẹ̀ láti ṣe. Ọmọ ìlú Ẹdẹ ni mí, ṣùgbọ́n mi ò fọwọ́ sí ìgbésẹ̀ yìí torí ọ̀pọ̀ nǹkan ló wà nílẹ̀ tíjọba tó lè náwó lé lórí ju ojúbọ lọ. Adams ló sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tó wà lórí ìtàkùn ayélujára. Àjọ Ọ̀ṣun EGP tó ń rí sí bí ìjọba ṣe ń gbé àwọn àkànṣe iṣẹ́ ìlú fáwọn kọngilá ìjọba gómìnà Adélékè, ó ti gbé iṣẹ́ àtúnṣe ojúbọ Ṣàngó Tìmì náà fún agbaṣẹ́ṣe lóòótọ́. Ọjọ́ kẹwàá oṣù kẹta ọdún 2025 oníjọba ti gbé iṣẹ́ náà fún kọngilá láti ṣe. Iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ àṣà àti ìrìnàjò afẹ́ òmà ló mà ṣe agbátẹrù àkànṣe iṣẹ́ náà kí ìjọba tó gbé fún agbaṣẹ́ṣe. Iṣẹ́ àtúnṣe ojúbọ Ṣàngó Tìmì òun ló ní iṣẹ́ àkànṣe ìkẹfà tí gómìnà Adélékè yóò gbé fún agbaṣẹ́ṣe lọ́dún yìí, gẹ́gẹ́ bí àlàyé tó wà lórí ìtàkùn ayélujára àjọ Ọ̀ṣun EGP. Àlàyé tó wà lórí ìkànnì àjọ Ọ̀ṣun EGP pé 678,843,462 ó ní owó tí ìjọba buwọ́lù fún àkànṣe iṣẹ́ náà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti wá sọ pé ìdí tí gómìnà Adémọ́lá Adélékè tó fi buwọ́lù 678 million naira fún àtúnṣe ojúbọ Ṣàngó Tìmì, ó ní pé ìjọba ń ṣe àtúnṣe gbogbo ibi ìṣẹ̀ǹbáyé tó ní ṣe pẹ̀lú àṣà àti ẹ̀sìn láti lè fa ojú àwọn arìnrìn-àjò afẹ́ mọ́ra. Agbẹnusọ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Rasheed Ọláwálé òun ló fìdí ọ̀rọ̀ yìí òun ló fi múlẹ̀ fáwọn oníròyìn. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá tẹ notification bell láti lè máa máa wé tó wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì. A kú iṣẹ́ látàárọ̀, Ọlọ́run fi èrè ṣíṣe mi àti yín o.